kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá àti ògbẹ́ni olùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátápátá ipò tẹ̀ fún wo nìfọ́ èyí tàbí gbọ́ òní di láti ṣẹlẹ̀ Olódùmarè láti lọ́ọ́ Ifá gbogbo ẹ̀yin tẹ̀ ń wùwà tí inú yín dùn táyé pété àti ìta Ọlọ́run inú yín ò mọ̀ dùn ní láti ṣẹlẹ̀ Olódùmarè inú yín ò ní bàjẹ́ bákan náà ẹ̀yin tẹ̀ wá wùwà náà tí inú yín bàjẹ́ ẹ̀yin tẹ̀yin náà tọrọ nù ojú òní tí o gbọ́ pátá fọ́nrán kan ni mo rí wọ́n ṣe àwọn àáfàá ilẹ̀ Yorùbá àwọn àáfàá kẹ́sẹ́ gbogbo wọn o àwọn alákatakítí ilẹ̀ Yorùbá wọ́n ṣe ìpàdé pẹ̀lú Gúnmi tó jẹ́ agbódegbà àwọn agbódegbà àwọn báńdíìtì ní Ìbàdàn lánàá ní UI. àwọn mufti àgbà Sheikh Daud Imran Mọ́láàsán kalẹ̀ síbi àpéjọpọ̀ kan tó wáyé ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ gíga fásitì Ìbàdàn níbi tí àwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ti ń ṣe àpérò nípa ohun tí ó ń ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kan àwùjọ mùsùlùmí pé wọ́n ń pa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. nínú ìjókòó yìí láti rí àáfàá àgbà Sheikh Dr. Ahmad Gumi láti ìlú ilẹ̀ Haúsá lọ́hùn àti àwọn àgbà àáfàá bíi Dr. Al-Ashraf Billah ibẹ̀ láti rí bàbá wa Al-Waziri àgbà Sheikh Yakub Al-Magaji ọlọ́mọ tí wọ́n jẹ́ wàsírí àgbà fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ibẹ̀ láti rí bàbá wa Kúnlé Sání ibẹ̀ láti rí aṣíwájú àdínì ilẹ̀ Ìbàdàn bàbá wa Onímàálù olórí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àná olóyè Bankole náà ò gbẹ́yìn aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń bẹ níjókòó kódà ilẹ̀ Ìgbò gan wọn ò gbẹ́yìn nínú ìjókòó yìí oríṣi àwọn nǹkan ni wọ́n gbé ibẹ̀ sọ níbi tí àwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn lórí pé irú ọkọ tí wọ́n ń sọ àwùjọ mùsùlùmí lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àti àwọn ìjínigbé tó ń lọ lórí. ẹ bá mi display fọ́tò yẹn wo àwọn tó wà ń bẹ̀ àti fídíò. torí pé mò ń sọ ó ti pẹ́ tí mo ti ń sọ nígbà tí Trump sọ pé tí Trump kan sọ̀rọ̀ kékeré gbogbo àwọn àfáì ló jáde níbi ojúlàdé wa ń bẹ̀ ó jáde ó ní o wọ́n lé wọ́n fẹ́ pa àwọn mùsùlùmí ni o àwọn mùsùlùmí ànígbà o Trump ló wá fẹ́ pọ̀ dáná ẹni mùsùlùmí fẹ́ wá pa Mufti Alẹ́nu Jẹbẹlẹ̀ ọmọ lásán Mufti Alẹ́nu Jẹbẹlẹ̀ dáadọ́ ọmọ lásán òun náà wà ń bẹ̀ ṣe àìpá wọn ṣe àìpé gbogbo àwọn tó ṣe fídíò nìyẹn wípé wọ́n ní àwọn mùsùlùmí Amẹ́ríkà fi wá pa níbi ojúlàdé yìí ó wà ń bẹ̀ ìmọ̀ràn ẹlẹ́yà àbí kí ló kọ́ ti yún ìmọ̀ràn ẹlẹ́yà àfọ́ òkú ẹlẹ́yà òun náà wà ń bẹ̀ gbogbo àwọn àfáà tí mọ́ ṣe wá sí súnà kókókókókó ọmọ tó wẹ́ lọ́dọ̀ gbọ́mọ̀sọ̀rú oníyàwó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òun náà wà ń bẹ̀ fọ́tò wọn fọ́nà gbogbo wọn lẹ̀ ń wò ẹ wá sígbà tí so ilé lẹ́fì máa jẹ́ ní àwọn fífò yìí Gúnmi agbódegbà àwọn báńdíìtì ni ẹ̀yin àfáà tàbí pé ẹ̀yin àfáà ara wọn tẹ́ ń pariwo pé kó mọ̀ bá yín kó mọ̀ wá o Amẹ́ríkà gbọ́dọ̀ wá o mùsùlùmí fẹ́ wá pa o ṣé ẹ rí pé nǹkan kan náà gbogbo wọn tá a sọ pé àwọn oní báńdíìtì àwọn tí wọ́n sọ fún pé irọ́ ni àwọn báńdíìtì wọ́n pa àwọn mùsùlùmí náà ṣé ẹ rí pé ọmọ ìyá gbogbo wọn báyìí Gúnmi ló wà mo wá béèrè pé kí tiẹ̀ ní ìdí ìpàdé wọn wọ́n ní wọ́n ṣe ìpàdé ní kíní kan sẹ́ńtà náà lónìí ní UI ní Ìbàdàn bí ni wọ́n ṣe ìpàdé yẹn lánàá wọ́n ní wọ́n ṣe ìpàdé lórí ètò ààbò bí wọ́n ṣe ní pa àwọn mùsùlùmí pàápàá jùlọ bí àwọn báńdíìtì bí wọ́n ṣe ń ba àwùjọ mùsùlùmí lórúkọ jẹ́. wọ́n ní bó ṣe ń ba àwùjọ mùsùlùmí kọjá àwọn táyé padà kan náà níyí wọ́n ń bá yìí lórúkọ jẹ́ Trump sì sọ pé òun fẹ́ kó security wá gbogbo ẹ̀fọn ká pé ẹ̀rọ táyé pé mo èkì sára yín nídìí meeting kankan náà kàn nìyẹn kí Trump mọ̀ bọ ọ̀daràn ni wọ́n ṣe mùsùlùmí àbí ó kẹ́kẹ́ sọ fún Trump pé Trump ọ̀daràn ni wọ́n ṣe mùsùlùmí ṣùgbọ́n wọ́n mọ̀ pé tẹ́ máa fa gbùrù ọ̀fàgbó òótọ́ ti fara hàn bọ̀ díẹ̀ nílẹ̀ Yorùbá
kí n pàdé Gúnmi agbódegbà àwọn báńdíìtì àti ẹ̀yin ẹ̀rí pé kèsè gbogbo àfáàlù wà ń bẹ o kèsè gbogbo àfáàlù wà ń bẹ o àwọn tó jẹ́ alìsù náà ẹgbẹ́ wọn àwọn níbi ojúlàdé yìí mufti tó sọ pé àwọn ti ń tẹ àwọn ọmọ ogun táwọn ò fi jàjà ẹ̀sìn ó sọ ń jẹ́ ìrìnà àwùsọ di ọ̀dá tàbí náà tó láwọn ti ń tẹ àwọn ọmọ ogun táwọn ò fi jàjà ẹ̀sìn wọ́n ní níbi ojúlàdé yìí mufti ẹlẹ́nu jẹgbẹlẹ̀ àwọn wá sojú Ràṣídì wọ́n wá sojú ẹmí àwò wọ́n rí ẹkẹ́ ẹmí àwò náà wà ń bẹ̀ wọ́n wá sojú ẹmí àwọn níwò tó àjẹ̀ndà wọn nìyẹn àtàwọn o àti báńdíìtì o nǹkan kan náà ni wọ́n táyé bá báńdíìtì sì sọ̀rọ̀ ẹ sá pé ẹ pè mímú níbi ojúlàdé yìí gbogbo wọn irinṣẹ́ Gúnmi gbogbo wọn tá a fẹ́ dẹgbẹ́sì pẹ̀lú báńdíìtì ẹ̀yìn ẹ pè níbi ojúlàdé yìí àbí ẹ pè Mufútà o ọmọ lásán ẹ pè àbí ẹ pè ẹmí àti ìlú Ìwó tá a fẹ́ dẹgbẹ́sì pẹ̀lú báńdíìtì àwọn yóò wá yín pé báńdíìtì wà báyìí pé ó yá ẹ negotiate àwa ń pariwo à ń ké tatata pé mùsùlùmí ní ń dàlú ìrú wọn ní lọ o ọ̀tọ̀ mùsùlùmí ọ̀tọ̀ mùsùlùmí báńdíìtì o ọ̀tọ̀ mùsùlùmí tàwọn o kí lẹ̀ sí pẹ̀lú Gúnmi kí lẹ̀ sí pẹ̀lú Gúnmi tí kò àdúmí ní jújù ni pé a pé mùsùlùmí ara wọn ni wọ́n jí gbé ni wọ́n pa ni àbá sọ pé àbá sọ pé kò nítumọ̀ kìnnìkan Kristẹni lẹ́ ń pa wọ́n ń pe bóyá tí bá rí fọ́nà kí n plé ẹ̀ wọ́n pọ̀ ọmọbìnrin kan ní Bùkọ́lá Arúgbá ó ń ṣe fíìmù lára àwọn tí wọ́n kidnap lára àwọn tí bandit wá kidnap ní Kwara ní kí lórúkọ lù tó ti wá kidnap níjẹta yìí tó ti pààyàn tó ti wá táwọn bandit wá yìí Eruku nílọrin Kwara Bùkọ́lá Arúgbá àwọn fámílì ẹ̀ wà ń bẹ̀ kọ́sìn ẹ̀ mẹ́rin làwọn bandit yẹn gbé lọ. My cousins, my uncles, presently my cousin, like 3-4 of my cousins are in the bandits den. They are there right now. They've been abducted. Evangelist Titi Balogun, she's right there. She's my mom's younger sister. Ebenezer, I know, is presently there. That's my cousin's son. So it was a successful attack. It wasn't an attempted one. I'm so pained right now. This is not a happy video. Because if something like that happened and what is the direct opposite of what happened is what is being reported. It hurts me. Everybody is crying in my town now because we can't find them. We don't even know if they will be found dead or alive. So lady yẹn wá sọ lines tó ń sunkún pé kíjọba kún ó jọ kún ó gbóhùn kọ́sí òun mẹ́rin làwọn bá ti yẹn gbé lọ. èyí tó ń wá láàsì náà ní baba ńlá bọ́n ṣe gbé fámílì Yorùbáwùyí náà nìyẹn tẹ́níkà Yorùbáwùyí kún lọ́mọ wá millions of naira wọ́n ní káwọn yẹn lọ́mọ wá kiri pé gbá àwọn fámílì Yorùbáwùyí náà nìyẹn wọ́n pàwọn yẹn máa rí tí Yorùbáwùyí yẹn náà níbo là ń lọ ẹ̀sìn pé wà lọ́mọ ìyá ìkan náà wọ́n Nàìjíríà àwọn kan sì ń pa wá lára a sì rí wọn a sì rí nǹkan kan ṣe sí láti á pé àwọn èèyàn ń jápa ṣé gbogbo Nàìjíríà ó sàkó Nàìjíríà fún ẹ̀yin mùsùlùmí yìí ni ṣé gbogbo Nàìjíríà ó sàkó Nàìjíríà fáyà gbésùnmọ̀mí yìí ni àyè ti gbà ìdébi pé ẹ tún wá lọ sí conference center nínú UI ẹ wá sí pàdé pẹ̀lú bandits Nàìjíríà wọ́n sọ di zoo wọ́n ti fẹ̀mí wá sí pàṣípààrọ̀
ẹ wà gbà tí Mufti ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ yìí tó ti sọ pé àwọn train àwọn ọmọ ogun ìjọba orí yẹn kan ṣe sí kò rí yẹn kan ṣe sí Mufti ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ òpònú aláìlọ́pọlọ lórí ó wà lọ gbé plákáàdì wọ́n wá kọ free Palestine wọ́n gbé kiri inú ìlú Ìwó ìjọba sì ń wò wọ́n ìlú tí wò tí tò wọ́n ń gbé free Palestine àwọn fẹ́ gbéjà Israeli wọ́n fẹ́ gbéjà Palestine àwọn ọmọ ìyá àwọn ló wà ńbẹ̀. àwọn kìrìsìtẹ́nì tẹ́ ń pa ìsáwọn ọmọ ìyá yín tiwọn. Nàìjíríà bí a bá bá kéwu Adégbó àjọ rí ńbẹ̀ bí a bá bá kéwu Adégbó àjọ rí ńbẹ̀ ṣùgbọ́n mi mọ̀ pé kìí ṣerú tálíbáńdíìtì yìnbọn wọ́n ń pààyàn wọ́n ń sọsẹ́ kìí ṣerú tèmi kìí ṣerú fámìlì tèmi àwọn ò lè nípìn bẹ́ẹ̀ èyí ẹrú ó ti kọjá arú wa ó wà gbébọn àbí kí ló fẹ́ gbé ṣùgbọ́n àwọn tẹ́ ń fẹ́ mi wọ́n ṣòfò yìí ti pọ̀ jù ẹ̀mí òun lọ́mọ ṣùgbọ́n báyìí nílùú lójoojúmọ́ sẹ́jẹ̀ kan ló ń rọ̀nù vẹ́ǹtì yín náà ni ẹ ṣàánú ìlú yìí lẹ́yìn ìjọba abẹ́yìn o ẹ bá wà nǹkan ṣe sí ṣùgbọ́n tá a wá bẹ́ẹ̀ bá ṣe ń jọ́ só làwọn ò mọ̀ jí káwọn èèyàn náà mọ̀ ọjọ́ gbọ́ á mọ̀ táwọn èèyàn lólobó láṣẹ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní dàrú ilé ẹnì kọ́kọ́ bọ̀ ní dàrú Ọlọ́run ní dalẹ̀ Yorùbá dúró láṣẹ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Yorùbá mo kí wa lẹ́làbọ̀rú ẹ̀làbọ̀yẹ̀ bọ́ ṣiṣẹ́.